Lúùkù orí 23. Gbogbo ìjọ ènìyàn sì dìde, wọ́n sì fà á lọ sí ọ̀dọ̀ Pílátù. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi sùn wípé àwárí ọkùnrin yìí ó ń yí orílẹ̀-èdè wa ní ọkàn padà. Ó sì ń dá wọn lẹ́kun láti san owó òde fún Késárì. Ó ń wípé òun tìkára òun ni Kristi ọba. Pílátù sì bi léèrè wípé ìwọ ha ni ọba àwọn Júù? Ó sì dá a lóhùn wípé ìwọ wí. Pílátù sì wí fún àwọn olórí àlùfáà àti fún ìjọ ènìyàn pé èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí. Wọ́n sì túbọ̀ tẹnu mọ́ ọ pé ó ń ru àwọn ènìyàn sókè, ó ń kọ́ni ká gbogbo Jùdíà. Ó bẹ̀rẹ̀ láti Gálílì wá títí ó fi dé ìhín yìí. Nígbà tí Pílátù gbọ́ orúkọ Gálílì, ó béèrè bí ọkùnrin náà ń ṣe ará Gálílì. Nígbà tí ó sì mọ̀ pé ará ilẹ̀ Hẹ́rọ́dù ni, ó rán sí Hẹ́rọ́dù, ẹni tí òun tìkára rẹ̀ wà ní Jerúsálẹ́mù ní àkókò náà. Nígbà tí Hẹ́rọ́dù sì rí Jésù, ó yọ̀ gidigidi nítorí tí ó ti ń fẹ́ rí i pẹ́. Ó ṣáà ti ń gbọ́ ìhìn púpọ̀ nítorí rẹ̀. Ó sì tàn mọ́ àti rí kí iṣẹ́ ìyanu díẹ̀ kí ó ti ọwọ́ rẹ̀ ṣe. Ó sì béèrè ọ̀rọ̀ púpọ̀ lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n kò dá a lóhùn ohun kan ṣoṣo. Àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé dúró, wọ́n sì ń fi sùn gidigidi. Àti Hẹ́rọ́dù tí òun ti àwọn ọmọ ogun rẹ̀, wọ́n kẹ́gàn rẹ̀, wọ́n sì ń fi ń ṣẹ̀sín. Wọ́n wọ̀ ọ́ ní aṣọ dáradára. Ó sì rán padà tọ̀ Pílátù lọ. Pílátù òun Hẹ́rọ́dù di ọ̀rẹ́ ara wọn ní ọjọ́ náà, nítorí látijọ́ ọ̀tá ara wọn ni wọ́n ti ń ṣe rí. Nígbà tí Pílátù sì ti pe àwọn olórí àlùfáà àti àwọn olórí àti àwọn ènìyàn jọ, ó sọ fún wọn pé ẹ̀yin mú ọkùnrin yìí tọ̀ mí wá bí ẹni tí ó ń pa àwọn ènìyàn ní ọkàn dà. Sì kíyèsí, èmi wádìí ẹjọ́ rẹ̀ níwájú yín, èmi kò sì rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin yìí ní gbogbo nǹkan wọ̀nyí tí ẹ̀yin fi sùn sí. Àti Hẹ́rọ́dù pẹ̀lú, ó ṣàrán padà tọ̀ wá wá. Sì kíyèsí, ohun kan tí ó yẹ sí ikú, a kò ṣe é sí ti ọwọ́ rẹ̀ wá. Ǹjẹ́ èmi yóò nà, èmi yóò sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Ṣùgbọ́n kò lè ṣe àìdá ọ̀kan sílẹ̀ fún wọn nígbà àjọ ìrékọjá. Wọ́n sì kígbe sókè lọ́wọ́ kan náà wípé mú ọkùnrin yìí kúrò, kí o sì dá Bárábà sílẹ̀ fún wa, ẹni tí a sọ sínú túbú nítorí ọ̀tẹ̀ kan tí a ṣe ní ìlú àti nítorí ìpànìyàn. Pílátù sì tún bá wọn sọ̀rọ̀ nítorí ó fẹ́ dá Jésù sílẹ̀, ṣùgbọ́n wọ́n kígbe wípé kàn án mọ́ àgbélébùú, kàn án mọ́ àgbélébùú. Ó sì wí fún wọn ní ẹ̀rìnkẹta pé èéṣe, búburú kí ni ọkùnrin yìí ṣe? Èmi kò rí ọ̀ràn ikú lára rẹ̀. Nítorí náà èmi yóò nà, èmi á sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Wọ́n tilẹ̀ kiri mọ́ igbe ńlá, wọ́n fẹ́ kí a kàn án mọ́ àgbélébùú. Ohun tiwọn àti ti àwọn olórí àlùfáà borí tirẹ̀. Pílátù sì fi àṣẹ sí i pé kí ó rí bí wọ́n ti ń fẹ́. Ó sì dá ẹni tí wọ́n ń fẹ́ sílẹ̀ fún wọn, ẹni tí a ti torí ọ̀tẹ̀ àti ìpànìyàn sọ sínú túbú. Ṣùgbọ́n ó fi Jésù lé wọn lọ́wọ́. Bí wọ́n sì ti ń fà á lọ, wọ́n mú ọkùnrin kan, Símónì ará Kírénì, tí ó ń ti ìgbèríko bọ̀. Òun ni wọ́n sì gbé àgbélébùú náà lé kí ó máa rù bọ̀ tẹ̀lé Jésù. Ìjọ ènìyàn púpọ̀ ni ó ń tọ̀ ọ́ lẹ́yìn, àti àwọn obìnrin tí wọ́n ń pohùn réré ẹkún, tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀. Ṣùgbọ́n Jésù yíjú padà sí wọn, ó sì wí pé ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù, ẹ má sọkún fún mi, ṣùgbọ́n ẹ sọkún fún ara yín àti fún àwọn ọmọ yín. Nítorí kíyèsí, ọjọ́ ń bọ̀ ní èyí tí ẹ̀yin yóò wí pé ìbùkún ni fún àgàn àti fún inú tí kò bímọ rí àti fún ọmú tí kò fúnni mu rí. Nígbà náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí í wí fún àwọn òkè ńlá pé wó lù wá, àti fún àwọn òkè kéékèèké pé bò wá mọ́lẹ̀. Nítorí bí wọ́n bá ń ṣe nǹkan wọ̀nyí sára igi tútù, kí ni a ó ṣe sára gbígbẹ? Wọ́n sì fa àwọn méjì lọ pẹ̀lú àwọn arúfin láti pa pẹ̀lú rẹ̀. Nígbà tí wọ́n sì dé ibi tí à ń pè ní agbárí, níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn arúfin náà, ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti ọ̀kan ní ọwọ́ òsì. Jésù sì wí pé Bàbá, dáríjì wọ́n, nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n sì pín aṣọ rẹ̀ láàrin ara wọn, wọ́n di ìbò rẹ̀. Àwọn ènìyàn sì dúró ń wòran, àti àwọn ìjòyè pẹ̀lú wọn. Wọ́n yọ ṣùtì sí wípé ó gba àwọn ẹlòmíràn là, kí ó gba ara rẹ̀ là
bí bá ṣe Kristi àyànfẹ́ Ọlọ́run. Àti àwọn ọmọ ogun pẹ̀lú ń fi ṣe ẹlẹ́yà, wọ́n tọ̀ wá, wọ́n fi ọtí kíkan fún un, wọ́n sì wí pé, bí ìwọ bá ṣe ọba àwọn Júù, gba ara rẹ là. Wọ́n sì kọ̀wé àkọlé sí ìgbèrí rẹ̀ ní èdè Hélénì àti ti Látìnì àti ti Hébérù, èyí ni ọba àwọn Júù. Àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ ń fi ṣe ẹlẹ́yà wípé, bí ìwọ bá ń ṣe Kristi, gba ara rẹ àti àwa là. Ṣùgbọ́n èyí èkejì dáhùn, ó ń bá a wípé, ìwọ kò bẹ̀rù Ọlọ́run, tí ìwọ wà nínú ẹ̀bi kan náà. Ní tiwa, wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe ni àwa ń jẹ, ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan. Ó sì wí pé, Jésù, rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. Jésù sì wí fún un pé, lóòótọ́ ni mo wí fún ọ, lónìí ni ìwọ yóò wà pẹ̀lú mi ní Párádísè. Ó sì tó ìwọ̀n wákàtí 6 ọjọ́, òkùnkùn sì ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí 9 ọjọ́. Òòrùn sì ṣú òkùn, aṣọ ìkélé ti tẹ́ḿpìlì sì ya ní agbede méjì. Nígbà tí Jésù sì kígbe ní ohùn rara, ó ní, Bàbá, ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Nígbà tí ó sì wí èyí tán, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Nígbà tí balógun ọ̀rún rí ohun tí ó ṣe, ó yin Ọlọ́run lógo wípé, dájúdájú olódodo ni ọkùnrin yìí. Gbogbo ìjọ ènìyàn tí ó péjọ sí ìran yìí, wọ́n á lu ara wọn ní òkun àyà, wọ́n á sì padà. Àti gbogbo àwọn ojúlùmọ̀ rẹ̀ àti àwọn obìnrin tí ń tọ̀ lẹ́yìn láti Gálílì wá, wọ́n dúró ní òkèèrè, wọ́n wo nǹkan wọ̀nyí. Sì kíyèsí, ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù, ìgbìmọ̀, ènìyàn rere àti olóòótọ́, òun kò bá wọn ní ohùn ní ìmọ̀ àti ìṣe wọn. Ará Arimátíà, ìlú àwọn Júù kan, ẹni tí òun pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run. Ọkùnrin yìí tọ̀ Pílátì lọ, ó sì tọrọ òkú Jésù. Nígbà tí ó sì sọ̀ ọ́ kalẹ̀, ó sì fi aṣọ àlà dì í, ó sì tẹ́ sínú ibojì tí a gbẹ́ nínú òkúta, níbi tí a kò tí ì tẹ́ ẹnikẹ́ni sí rí. Ó sì ṣe ọjọ́ ìpalẹ̀mọ́, ọjọ́ ìsinmi sì kù sí dẹ̀dẹ̀. Àti àwọn obìnrin tí wọ́n bá ti Gálílì wá, tí wọ́n sì tẹ̀lé, wọ́n kíyèsí ibojì náà àti bí a ti tẹ́ òkú rẹ̀ sí. Nígbà tí wọ́n sì padà, wọ́n pèsè ohun olóòórùn dídùn, òróró ìkunra àti tùràrí tútù. Wọ́n sì sinmi ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin.